ọba tó ń ṣoore fún ni láì wo bẹ́ẹ̀ ó wá rìn ó ń ṣoore fẹ́ ní ti ọmọ gbogbo ṣùgbọ́n fún wọn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìwọ ṣe ọba kan ṣoṣo tí ń ṣoore fẹ́ni tí ò ọ̀pọ̀lọpọ̀ wa láàmọ́ yìí àmọ́ tó lọ ń ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n tó bá ti jí lọ́jọ́ kan tó bá ti lè jí ọpẹ́ ni kò fi fọ́lọ́run. Má complain ní tẹ́ ń complain pọ̀ Ọlọ́run ò sì fi ọ́ sípò ẹni tí nira mú, ò fi ọ́ sípò ẹni tó wà lọ́sibítù ò ń complain. Bọ́ọ̀bà ló lọ yan àwẹ̀ fún ìwọ àtẹ̀bí rẹ̀, bọ́ọ̀bà lówó tè jẹun yan àwẹ̀ kọ́ wá wo tọ́lọ́run ó ṣe. Wọ́n ọ̀pọ̀lọpọ̀ nígbà tí ọba ló lọ ní ọba máa wá oògùn káàkiri oògùn owó náà ló tún mú lọ tó fi lọ sògùn owó. Àti rẹ̀ tó ní 21 million tó tún sògùn owó. A sì rẹ̀ tó ní 50,000 tó tún lọ sògùn owó tí ọmọ ẹ pé 50,000 gan tó bẹ̀rẹ̀ òwò. 10,000 ó tó bẹ̀rẹ̀ òwò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba kan ṣoṣo tí ò pé méjì. Ìgbà tèmi kò ní ká mi mọ́bi tí ò dáa. Torí tígbà rẹ bá ká ọ mọ́bi tí ò dáa, bí tí ò dáa lọ́ọ́ máa yìn bẹ̀ lọ́ọ́ máa dúpẹ́ fún. Mo kí gbogbo àwọn ọmọ ọba àtìjòyè. Mo kí ìyá wa olórí àgbà, ìyá ọba, mo kí yín o. Màá wa Dr. Ìyábọ̀ Lámúyẹ kí n wọ̀ à ń fi yín yangàn títí dé ní kọ́lọ́hún ọba kó fi ọ̀run kó fi kẹ́ bàbá wa High Prince Aládé Lámúyẹ. Because ẹni tó ṣe a sì ń mú yangàn dé ní eléyìí. A two-time minister of the Federal Republic of Nigeria. Kò tí ì sí ọmọ àwo tó tún tí ṣerú ẹ̀. Kọ́ lọ ń forí jìn lọ́rùn. Kọ́ lọ ń tẹ̀sáfẹ́ rẹ̀. Gbogbo ohun tó fi sílẹ̀ kó má bàjẹ́. Àdúrà làwọn máa ṣe. Mo kí gbogbo kan látorí all the past chairman and then the present one and then àwọn tátún jọ ń ṣe bàbá àgbàgbọ́. Mo kí gbogbo àwọn ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kan lásán lé nítorí pé kò sí ọ̀rọ̀ ń bẹ pọ̀ kò sí ààyè sásìkò. Gbàmí Ọlọ́run ó tún máa fún wa ní. Ó yẹ kí n wá sí ibi inauguration yìí but kò sí ààyè. Mo congratulate all the chairman, all the new. Akin púpọ̀. Má jẹ́ kí ìgbà rẹ dúró síbi tó bá dúró sí tó ti ń sin Ọlọ́run ọba. Ọba yẹ tó bá jẹ́ February 1st wọ́n ní lọ́lọ́run dá ìgbà rẹ sí. Tó bá kánjú ní January 1st tó kánjú títí
ó di January 31st tó wá ní Ọlọ́run yóò tí ì ṣe ó wá ọ̀nà mi ò jẹ tó wá jẹ́ pọ́n the first tí gbàrí ó dé tó bá ká ọ mọ́ ibi tí ò dáa bí tí ì ṣe ti tọ́lọ́run tó bá ká ọ mọ́ ibi tí o ti ń bọ̀ ọ̀sà ńlẹ̀ fi ń pe àwọn ọmọ yín ní òrìṣàbùnmi òrìṣà ṣèyí torí ibi tí gbà rẹ ká ọmọ nínú ọ̀wá mọ Ọlọ́run ṣèyí wímá ọmọ Ọlọ́run bùnmi wímá nínú òrìṣà nínú Ọlọ́run èwo lójú ọ̀rọ̀ kìrìsìtẹ́nì kọ́ là ń sọ yìí ọ̀rọ̀ mùsùlùmí kọ́ là ń sọ yìí ọ̀rọ̀ Olódùmarè ọba àwọn ọba olóòṣà náà wàá máa sa wọ́n máa fẹ́nu fátáfátá wọ́n máa ní wọn ò ṣe ní sọ́pọ̀ òṣàbùnmi nínú Ọlọ́run bùnmi àti òṣàbùnmi èwo ló jura wọn lọ. ẹ̀yin tẹ́ ń jẹ́ òṣàbùnmi tẹ́ ń jẹ́ ifá ṣèyí tó lọ sọ pé tẹ́ lọ yí padà owó ìwọ ni kó yí ìpín tí wọ́n bá fún ọ tí ọba dà fúnra rẹ̀ ó lè yí padà. èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí ègún Ádámà èmi fẹ́ yí padà lórí ègún àwọn baba ńlá mi látòrí ẹ̀ ń tá a dá nínú àmọ̀ tí ń já dá ń sọ pé látòrí Kọ́lá àbí ẹ̀ ń lé àásù àbí bàbá mi àìná àbí ìjẹta mo bọ́ sórí bàbá kìnní pé kí ló tiẹ̀ ṣe tó fi di pé Ọlọ́run bínú tọ́lọ́run fi ní inú ògùn ló ti máa jẹ ẹ̀mẹ́ pádámù yìí jẹ́ inú ògùn tẹ́lẹ̀ ṣe pé agbára ńlá wà lọ́wọ́ Ádámù òun lọ́lọ́run ní kó máa sọ àwọn gbogbo nǹkan lóko kìí sí kìí ṣe nǹkan kan kò sí pé ń wọ́n oúnjẹ káàkiri léni ẹ̀ ń wọ́n oúnjẹ káàkiri léni ẹ̀ wá ń bí nínú ẹni àfìgbẹ́ bá ṣe àìmọye bíríkìlà tí sì ń ṣiṣẹ́ nú òrùn tí ò dolówó Dangote ò kú ṣe bíríkìlà kò kú gbé bíríkì ọgbọ́n lásán lọ́lọ́run fún Elon Musk náà ọgbọ́n ni inú ọgbọ́n àti iṣẹ́ èwo ló mọ̀ ta wá lọ́gbọ́n ẹ lè bá àmọ́ tí ń jẹ́ ọgbọ́n pé kọ́gbọ́n sùkú o èèyàn kan má sì ń parọ́ fún yín pé ńgbà ẹ bá tó lọ kọ́ Ifá lóòótọ́ de èèyàn gidi kìí ṣègbọ́ ọba tó kọ́ ntí Christianity mú wá ó ní agbára Islam ti kọ́ wá tí àwọn ní ọkọ̀ mú àti kọ́ nǹkan wá gbẹ̀yìn ọba mọ̀ tán àti kọ́ nǹkan àwọn mùsùlùmí ní ọkọ̀ mú wá máa táwọn kọ́ wa ní bí àwọn tí wọ́n wá kọ́ wa wọn èé ṣe ẹni tí máa kọ́ yàn ní mathematics nítorí wọ́n wá ṣòwò ni àwọn èèyàn ọmọ bí wọ́n ṣe ń kọ́ yàn ní téyìn ìjẹun ṣé fáwọn ò tí máa bẹ ṣé ń fi fá di doctor ṣé ń fi ń di engineer ṣé ń fi ń di pilot ń ló ronú ara ẹ̀ dáadáa ẹni tí ọmọ yín bá lè fi ṣe nǹkan rẹ̀ ó ní ẹni ọlọ́kọ́. Western education, the missionaries brought it, Christianity brought it, and we are happy. And it's a great thing. Education, you should go for education. Vocational skills. Plumbing. Àwọn tí a kọ́ wa plumbing, kò sí plumber kó tó di pé èbódé o. Ọ lọ àìbá, lọ wá omi.
èèyàn sì ń yàgbẹ́ láì bá ń lọ́wọ́ tó fẹ́ bomi tí ó mu ọmọ wò tí ọmọ yàgbẹ́ sínú odò lọ́wọ́ báyìí ó sì tún máa bu omi tí wò ó mu. ayé àtijọ́ kò sí plumber o táwọn èèyàn ní ẹ wá máa lọ kọ́ nǹkan tí ò ní sọ tí ò ní fún ọ lóúnjẹ gidi àfi téè máa lu jìbìtì. má bá wọn débẹ̀ o máa wá kinní lọ o bọ́ ọ bá fẹ́ kọ́ fátọ́ fi fẹ́ máa jẹun lọ máa wà wọ́ lọ mà. ntí ọba ti ní fóúnjẹ tó jẹ́ pé yóò máa mú ọ lọ síbi jìbìtì àbí nǹkan míì education missionaries náà mú wá and the pilot lẹ́ni ntẹ̀yìn ọba fi lè di nǹkan gidi tó fi lè di má lọ bẹ́ẹ̀. owó lẹ́lẹ́ ń wá nísìn àwọn wo ni ẹ lè filẹ̀ àwọn professionals. a ní ẹtí ẹ̀jẹ̀ àgbà wípé bàbá wa dáadáa lèmi kà wọ́n sí o bàbá wa Ṣàngó bàbá wa Ògún ẹ̀jẹ̀ àgbà ń pé òjíṣẹ́ làwọn náà pé èèyàn lè gbọ́ ọ̀dọ̀ wọn dé ọ̀dọ̀ Ọlọ́run. ìwọ bọ́bẹ̀ bọ́wájú mi báyìí ọ̀yà bọ́wájú mi báyìí mo wá ní Ṣàngó nìyí o ìwọ ni mo fẹ́ rán lọ o mo gbójúbọ rẹ̀ síbí mo wá da epo lé lórí mo bu ògógóró ẹnu sinapu ṣé mò ń yẹ̀yẹ́ rẹ̀ ní àbí ṣé mò ń pọ́n lé ní ẹni tí mo rán sí òun kí ni ó sọ fún òun tán ẹ ti ẹ̀jẹ̀ aṣọ ń pò ẹni tí mo fẹ́ rán lọ́dọ̀ Olódùmarè ni mo gbé ta sójú títì mbẹ́hùn bẹ́ẹ̀ lògùn òde láwà tẹ́lẹ̀ kí n tó gbé pò mo wá gbé báyìí mo ń wẹ́ o látijọ́ ti wà ń bẹ̀ mo dapolé lórí ojú ìta mo gbé sí ṣé bá ṣe máa tírìtì àwọn bàbá wa nínú kéèyàn ṣàdúrà fún bàbá rẹ̀ àbí kí ọ̀dà ògógóró lé lórí èwo ló pọ́nlé. bàbá tèmi nísìn bàbá wa Lámìyè mo ṣàdúrà fún mi ntí sì máa ṣe fáwọn bàbá mi tẹ lórí Ṣàngó àti Ògún ṣẹ́sà ní bàbá wa ni ń ṣàdúrà fún ọ mẹ́pẹ́ mi ọ̀ wá da ògógóró lé lórí ń bá fẹ́ fún lóúnjẹ ń gbẹ́kọ tèmi gun ò lè jẹ ń da epo lé lórí sọmúlà káyè wá ẹ̀yin tẹ́ ń tọ Ọlọ́run mìíràn lọ ìbìnújẹ́ ṣe rí bí Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ìtẹ̀ǹtọ̀ lọ àfi tí Yorùbá bá tó gbọ́n pa wọn ọmọ ṣàdúrà fáwọn bàbá wọn ni àwọn ò ní sọ wọ́n di Ọlọ́run. máa jókòó àkàwé ẹ̀ la ṣe fún yín o ó bá wù ọ̀bọ̀ ọba gbọ́n èmi mò ń gbàṣà ga àṣà ni ẹ ti rùkẹ̀rẹ̀ ní lọ́wọ́ mi ọ̀pá nì ilẹ̀kẹ̀ láìsí òfin ní lọ́rùn mi mo sì wá betí ajá. ilẹ̀kẹ̀ ní lẹ́sẹ̀ mi lọ́rùn kí ló tó ń wá lára Yorùbá kí ló lọ́n wá lára Yorùbá tó rí lára mi àṣà nìyẹn ìṣe nìyẹn tó bá ti di pé à ń sin nǹkan ọba àwọn ọba èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi èmi yóò gbé ọ̀gá èmi yóò gbé ọ̀gá Ọlọ́run mi ju gbogbo òrìṣà tí ń bẹ láàyè. ẹ ṣe ọba jẹ́ mi ni bí ọba jẹ́ ń pọ̀ ọkọ mi gan
ògùn ṣèyí ní jẹ́ lẹ́yìn tí mo ti mọ̀ tọ́ èmi náà wà nínú àwọn tí ò mọ̀ tọ́ tẹ́lẹ̀ lẹ́yìn tí mo ti mọ̀ tọ́ bó bá jẹ́ mi ni o ń yí padà sí Ọlọ́run ṣèyí Olúwa ṣèyí ẹ̀yin tẹ́ bá sì ń sọ orúkọ yín ní kinní kan ẹ jẹ́ lọ ó yí ègún tí bá ń bẹ ń lé yín yí padà jẹ́ kí wọ́n rí orúkọ tó ń gbé káàkiri Ọlọ́run ló ń gbé ga ńlọdẹ ń gbé káàkiri tó o bá ti ń gbé nǹkan míì ga ju Ọlọ́run lọ tó o bá ń gbá àwọn bàbá rẹ ga ju Ọlọ́run lọ bàbá rẹ náà ní kó o wá lọ kó o pè lọ́jọ́ ọ̀pọ̀njú ó ní ọ wá lọ kó o pè Ádámà wá èṣù lọ Ọlọ́run sì ní ọ̀dà síbò ń lọ wá lọ ọmọ bí èṣù ṣe ń jẹun mọ ìwọ lè yí padà o ẹ̀yin Kristẹni ẹ yí ègún tí bá ń bẹ nù lé yín ẹ yí padà sọ pé lẹ́nìí gbogbo ẹ̀ṣẹ̀ tí ń mọ̀ nípa ẹ̀ gbogbo ègún tí ń mọ̀ nípa ẹ̀ bàbá Jésù eyín kan mọ́ pé látẹ̀ní látòrí tèmi Adéwálé Àkànbí látòrí tèmi Adéwálé Àkànbí ẹ̀ṣẹ̀ náà ti dìdáríjì ọba tí ń ṣoore fẹ́ni tí ọmọ yìí ọba tí ń ṣoore fúnni láì wo bẹ̀ ìwọ nìkan ni mo yìn ọba olùdáríjì ẹ̀ṣẹ̀ dáríjì mi dáríjì ọmọ mi dáríjì ọkọ mi dáríjì aya mi gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ti ń gbé káàkiri tipẹ́ ọba olùdáríjì ẹ̀ṣẹ̀ wá dáríjì mi lẹ́nu ègún bí ègún àtijọ́ mọ́jọ jà lórí mi mọ́ ègún tí mọ̀ ń pẹ́ ẹlòmíì wọ́n bí sílé ìkà wọ́n wá ń wò báyìí pé ọmọ kanú mọ́ bàbá rẹ̀ ní máa ń ráwọn èèyàn lẹ́wọ̀n ń lù bàbá rẹ̀ ní máa fáwọn èèyàn ní máa ṣèkà fáwọn èèyàn mọ́lé wọn ni má débẹ̀ o ẹ lọ lé bàbá bá burúkú bàbá rẹ̀ o ọmọ ẹgbẹ́ ègún nù ègún ìdílé nù ọmọ wa yìí òun làwọn à ń fi bàbá wa à fi ń tọrọ pé Ọlọ́run ọba ò ṣàánú fún wò bá a ṣe ní tó jẹ́ ẹnìkan ó sì jẹ́ mínísítà lẹ́ẹ̀mejì àwa àrí mínísítà mọ́ ò ṣé kò a lè fọlá àyùn tọrọ Ọlọ́run ṣàánú fún wa ń wò ìgbéga táàtò fi ní tí wọ́n fi máa rántí ìwò fún mínísítà tí wọ́n fi máa rántí wa fún àwọn ipò ńláńlá fún president fún governor àti wo ni o àtàrà wo ni o gbogbo yín tí wọ́n fi máa rántí yín síre Ọlọ́run ọba gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti fàdíwọ́ àti dènà kó dáríjì kó máa rọ̀jò ọlá ìlé wa lórí mo bẹ̀ yín ẹ lọ ẹ fún education má wo sálé bàbá rẹ kankan káàkiri o irọ́ ni o nítorí the education is very very important àwọn bàbá wa kan resist ẹ̀ láyé àtijọ́ ṣùgbọ́n this western education n ti ń ṣe pọ̀ o àìmọye àwọn tí ìbá ti kú tó jẹ́ pọ̀ hospital ìbò ló gbà wọ́n là babaláwo ń lọ sí hospital o pastor ń lọ sí hospital o àáfàá ń lọ sí hospital o wọ́n sọ pé àmọ́ ẹ̀pọ̀ Olúwa máa wòsàn ṣùgbọ́n ó tún ti fún wa ní ọgbọ́n orí bá ń fọ́ ní ìsìn tó o bá lo ọgbọ́dọ̀ ló kíni paracetamol o tọrọ ọmọ bíi orí fífọ́ ti wá o ó lè jẹ́ aneurysm wà kó lọ ń tètè ṣàánú fún wa Nàìjíríà kí hospitals wa kan wà well equipped because àwọn èèyàn ń kú ikú sàárà ẹ̀ṣẹ̀ nísìnyí fa gbogbo nǹkan yìí ó yẹ káwọn ọmọ wa
kí wọ́n ti ga jù báyìí lọ, kí wọ́n ti dàgbà jù báyìí lọ. Yóò dáa fún yín o, ọ̀rọ̀ mi ò ní pọ̀ jù báyìí lọ ní kíní nìyẹn, abẹ́ẹ̀lẹ̀ láti bá wọn sọ yìí. Kan chairman ni àbá nítorí àfẹ́ jẹ́ kí àwọn mi ò gbọ́ bá ti gbọ́ for security purpose. Bá ti gbọ́ bàbá ti sọ mú kan chairman ọba wa àti bàbá àgbàgbọ́ màmá wa ti gbọ̀n àbí ẹ̀yin lẹ́bàá ló sọ fáwọn ó níbi tá à ń lọ a sì débẹ̀ a tún jù bẹ̀ lọ àti gbogbo ọmọ Ìwó ni o àtàwọn ará Ìwó tí ń gbé ní Ìwó tí ó jẹ́ pé wọ́n ẹ̀yin náà ti dìwó nù wọ́n ti ń gbé Ìwó in America bí tó bá ti gbé for 6 months wọn ò fẹ́ mọ pé à ń bí ọ síbẹ̀ ó lè sọ bẹ̀ di president, ó lè fi bẹ̀ di president. Obama Hawaii náà bí sí ṣùgbọ́n Chicago ló lọ ń gbé later. Chicago yẹn ló fi di president America. So bẹ́ẹ̀ náà ni ẹjọ́ ó rọ̀ yín ẹ má bá wọn bọ òrìṣà, má bá wọn lọ ta epo sídìí ibi tó bá ti rórìṣà bíbọ. Ṣé kí ni sọ̀rọ̀ níbẹ̀ ẹ mọ̀ sá o gbọ́dọ̀ sọ̀rọ̀ níbẹ̀ kó tó kú bẹ̀ tí wọn ò bá ti gbọ́ gbọ́n bàtà ẹsẹ̀ kéègùn yẹn má bá wà ní orí ẹ̀ torí tó lórí bá ń ṣẹ̀ gbogbo ìlú a máa jìyà rẹ̀ o. Fíráúnì nìkan lọ́sẹ̀ o tí gbogbo Egypt àkọ́bí wọn tó fi ṣe kíni. So ẹ gbọ́dọ̀ máa gáìdì àwọn olórí yín. Èyí tí ó bá sin Ọlọ́run ẹ bá sọ̀rọ̀, èyí tí bá ń bọ òrìṣà ẹni ègún ni. Ìwọ pásítọ̀ tó ń lọ sí pálásì ọba míì tó sì mọ̀ pé ń bọ òrìṣà tó sọ fún níbẹ̀ ó jẹ̀bi o. Ẹ̀ṣẹ̀ rẹ̀ gan ń bẹ lórí ẹ̀ nítorí tí Jésù sọkàn ó ní kẹ́ ẹ lọ jíṣẹ́ ni ò jíṣẹ́ lẹ́yìn pastors and reverend ẹ jíṣẹ́ Ọlọ́run níbi ẹ má ti ń bọ̀ ìjà sọ fún wọn bẹ́ẹ̀. Má sọ mẹ́tò wípé wọ́n fẹ́ fún 1 million yẹn wo 1 million yẹn àìsàn lè wo tó o bá ti sọ̀rọ̀ Ọlọ́run fún ibi tó o bá rọ̀ bàálù tó ń bọ òrìṣà ẹ tọ̀ wọ́n lọ. Òjíṣẹ́ Ọlọ́run ni yín ẹ̀ sòjíṣẹ́ òòṣà ẹ̀ ṣẹ̀ńtọ́fẹ́ lọ gbowó ń di òòṣà wo ẹ̀yin pásítọ̀ ẹ̀ tiẹ̀ dán wò ẹ̀yin reverend ẹ̀ dán wò ìwọ lọ sí ibi tí wọ́n bá ti ń bọ òrìṣà tàbí ọba tí bá ń bọ òrìṣà kàn lọ bá wọ́n sọ pé nítorí pé yóò fún ọ ní 10,000 20,000 owó dọ̀tí nìyẹn o owó di òòṣà lọ́lọ́ gbà yẹn. Sọ̀rọ̀ mẹ́ẹ̀ ó gbọ́ kò gbọ́ tí ọba ti gbọ́ gbọ́n bàtẹ́ kó kú ọmọ ẹ̀ wàá rí tọ́lọ̀ máa ṣe fún ẹ. Ẹ̀yin ẹ tẹ̀ dán o kò wá nǹkan tí Olúwo sọ ẹ̀ mo fẹ́ wo tọ́lọ̀ máa ṣe fún mi. Pé mo sọ̀rọ̀ níwájú ọba yín pé ọba ẹ̀yin lẹ̀ ń rólé fọlọ́run o n ti ń jọba Ọlọ́run ní ń jọba o n ti ń jẹ́ kábíyèsí Ọlọ́run ní ń jẹ́ kábíyèsí. A jẹ́ ń pé ẹ̀yin ọba lẹ̀ ń rólé fún Ọlọ́run lórí ilẹ̀. Àwa pásítọ̀ lòjíṣẹ́ mo sì ń di ẹni tí ẹ̀yin pásítọ̀ ẹ̀ ń láti di Jéhù kan lọ sọ fún Áhábù ẹ di Jéhù ẹ̀ ń láti jíṣẹ́ bí Jéhù fún Áhábù ni. Ọba tí ọba gbọ́ ẹ̀ mọ́ tó ṣẹlẹ̀ sí Áhábù àti Jésébẹ́lì ni àti Áhábù àti ìyàwó rẹ̀ ẹ mọ̀ sọ pé ọba tí bá ń bọ òrìṣà kò lágbára kankan mọ́ kò sí nǹkan kan lára ẹ̀ ìmú nǹkan Ọlọ́run ti yọ lọ́ba ọkàn wà ń bẹ̀ ni dígẹrẹwu ní í ṣe àrólé Ọlọ́run làwọn ọba èyí tí bá ti ń bọ òrìṣà tẹ́ ẹ bá ti sọ fún tí ọba gbọ́ yóò parẹ́ bí Áhábù ni ìyàwó yóò parẹ́ bí Jésébẹ́lì. Ìwọ wá wo agbára tọ́lọ̀ máa gbé wọ̀wọ́. Ṣe bẹ́ẹ̀ o
ṣe bẹ́ẹ̀ o, owó lẹ̀ ń wá lọ bẹ́ẹ̀ o. Ẹ̀yin pastor, reverend, bishops, ibi àmbá tí ń bọ̀ ẹ sọ̀rọ̀ mẹ́ ẹ wá dọ́lọ̀ wò kẹ́ ẹ wo tọ́lọ̀ máa ṣe fún yín. Ẹ wá wo bí tọ́lọ̀ ti máa gbé yín ga. Èmi ọ̀bọ̀ ìṣáájú bá rí èèyàn tó wọ ibi báyìí ní on the 31st crossover, gbogbo títì yẹn kún, kò sáàyè gbogbo bí báyìí. We are talking about thousands and thousands of people. Tí wọ́n mọ̀ pé àṣẹ Ọlọ́run ló wà níbí, wọn ò mọ̀ pé àwọn ń bọ̀ níbi tí wọ́n ó ti gé orí àwọn, àbí tí wọ́n ó ti forí àwọn bọ òòṣà, àbí ibi táwọn ó ti máa gbẹ báwọn bá débẹ̀. Olúwa ọba àwọn ọba ńlá fi ń ṣèwò. Kábíyèsí o. Yọ̀ọ̀dà fún yín o. Ẹ ṣoríire o. Ẹ paradà kúrò nínú ègún àtijọ́. Yí ìpín rẹ padà lénìí ní ìwàásù mi fún yín. Ìpín tí bá ń bẹ lórí rẹ tí ọ̀dà, àwọn bọ́ bá lọ ṣọ́ọ̀ṣì tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ, bọ́ bá yí ègún orí ẹ̀ padà, ó help pastor, ó sì help bishop, ó sì help àfikọ́ lọ kíwọ gangan alátiṣe níṣe kíni. Ó pe èèyàn kan ní jẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kan wà tí ń jẹ́ alátiṣe. Alátiṣe ní kò jẹ́ nẹ́ni, kò jẹ́ alátiṣe tí máa àti ṣe ara ẹ lọ yí ìpín padà sí rere. Yóò sì rí bẹ́ẹ̀, yóò ṣe bẹ́ẹ̀, ó ti rí bẹ́ẹ̀. Láṣẹ ọba kan ṣoṣo tí ò pé méjì, ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí, ọba tí ń ṣọlá tẹ́nìkan gbọ́dọ̀ bí léèrè. Kábíyèsí Olódùmarè. Owó tí ẹ sọ, òsì tó gbọ́dọ̀ bá yẹn ní surprise, òsì gbọ́dọ̀ bá mi ní àbájọ, gbogbo ìgbà ní adira, gbogbo ìgbà ní ẹ ṣe kábíyèsí o. Pọ̀ járe ilé Ọlọ́run ẹ̀yìn ìjọba ó tún lójó. Níbo? Àti babaláwo ni o, àti èmèrè ni o, àtàjẹ́ ni o, gbogbo wọn ọmọ ìlú wo ni ẹ́? Ọmọ ìwò àwọn ọmọ ìlú mi ni àwọn kéré. Ọba jẹ́ babaláwo, kó jọ ń ṣègùn, kó jẹ́ pásítọ̀, kó jẹ́ àfáà, kó jẹ́ kínní. Kó bá wá sọ pé àfáà kàníọ́ àbí pásítọ̀ kàníọ́, ọmọ mi náà sì ni ọ́. Èmi àti ìṣẹ̀gbẹ́ níwọ̀tọ̀ ọba jẹ́ babaláwo, nítorí àwọn a máa dẹ́rù bá àwọn ọba mi. Èmi àrólé Olódùmarè mà ní. Ó ti dáa, ẹ jẹ́ àfi bẹ̀ báwọn. Owó ẹ ti fún wa lákàntì, ń fowó tó jọjú bẹ́ẹ̀. Ẹ ṣe. Ṣé ẹ ti gbọ́? A sì tó bá yín wá àwọn èèyàn tí wọ́n fowó sí. Ẹ ṣe kábíyèsí o. Mo dúpẹ́ pé ìsìn nọ́mbà mo. Kábíyèsí ẹ ṣe o. Kí kábíyèsí tó. Ní báyìí máa pé ká chairman láti wá sọ̀rọ̀ dúpẹ́. Àwọn ẹgbẹ́ akọrin ṣèpàdé ní second Sunday kejì ní St. Stephen Orílẹ̀-èdè. Bákan náà àwọn Wowikan wọ́n á ṣe ìpàdé wọn lọ́jọ́ mẹ́sàn-án. Bẹ́ẹ̀ kábíyèsí ẹ̀sìn wọn ní káwọn MC Oríọlá gold adúpẹ́. Meeting kan yóò wáyé ní last Tuesday of the month ní Fèsù CAC Òkè Àlàáfíà Fèsù. Àwọn Wowikan wọ́n ṣèpàdé wọn ní bọ́dẹ̀ tó fẹ́ ṣe náà. Kìrìmà Dàgbàlá lọ́jọ́ mẹ́sàn-án ní CCC Parish 2 Wowikan lọ́jọ́ mẹ́sàn-án ní chairman vote of thanks. Praise the Lord. Praise the living Jesus. A gbé Ọlọ́run ga. Ọlọ́run tó ń jẹ́ èmi ni má ṣe bẹ̀rù. Ọlọ́run tó jẹ́ kọjọ́ tòní kó ṣeé ṣe. Ayé lógo mo gbàdúrà pé oore ọ̀fẹ́ náà kò ní kúrò nínú ayé wa. Bẹ́ẹ̀ ni a kí bàbá wa
The Imperial Majesty Ọba Abdulrasheed Adéwálé Àkànbí. Gbogbo ìgbà ni mo máa ń sọ wípé ilé Ọlọ́run la wà yìí. Àṣẹ Ọlọ́run sì wà níbẹ̀. Ẹ sì rí pé gbogbo ìgbà ni ọlá Ọlọ́run máa ń yọ nínú ayé bàbá yìí. Mo gbàdúrà pé ọlá Ọlọ́run náà kò ní rí ìdìbàjẹ́. Àmín Jésù. Láì ìgbà wá ní àkókò lórúkọ gbogbo àjùmọ̀ṣe ẹgbẹ́ onígbàgbọ́ ti ilẹ̀ Ìwó àti gbogbo Christian community ní ilẹ̀ Ìwó ni a fi ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí fún oore ọ̀fẹ́ àti àyè tẹ́ máa fi ń gbà wá ní ọdọọdún àti ní gbogbo ìgbà láti máa wá nítorí náà mo gbàdúrà pé oore ọ̀fẹ́ Ọlọ́run kò ní í fi wá sílẹ̀ ní gbogbo ìgbà a máa rí yín bá ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ ní báyìí a ó ṣe oore ọ̀fẹ́ láti máa tẹ̀síwájú. Kábíyèsí wọn jíṣẹ́ yín o. Ẹ jẹ́ ká dìde dúró fún oore ọ̀fẹ́. Ǹjẹ́ oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mímọ́ tí ìdàpọ̀ tí ẹ̀mí mímọ́ kó gbé wa ró, kó súre fún wa, kí bàbá ó pẹ́ láàfin, kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀, ká ní tẹ̀síwájú ayọ̀. Owó tẹ́ fún wa ibi tẹ́ ti mú Ọlọ́run yóò fọ̀pọ̀ rọ́pò lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Praise the Lord. Ìyá wa lámúyè mọ́ra máa sí yàn. Adúpẹ́ o, àdílé bá rí o. Àrìnà kórè àkóyẹ bí o. Ìyá wa lámúyè mọ́ra máa yẹ sí. Ẹ̀sùn kábíyèsí ẹ̀sùn.